a kú dédé àsìkò yìí yóò rọrùn fún wa láṣẹ Elédùà àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún ọjọ́ ìṣẹ́gun nínú oṣù kẹrin ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́jọ́ àìkú àwọn máa ní wọ́n ti bọ́ sí ìta gbangba wáyà láti wá fi èsì sí àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ kan àti àwọn ìròyìn ayédèrú kan ètí àwọn ènìyàn kan tí wọ́n ń gbé káàkiri lórí ààrẹ Bọ́lá Tinubu àti ọ̀rọ̀ kan èyí tí wọ́n ní Àtíkù Abubakar tó sọ láti fi tako Bọ́lá Tinubu. Ìròyìn ọ̀hún ni wípé wọ́n ní ilé ẹjọ́ kan láti orílẹ̀-èdè Amẹ́ríkà òun mà ń ló ti wọ́ ààrẹ Bọ́lá Tinubu tuurutu láti wá ṣàlàyé lórí ẹ̀sùn kan èyí tí wọ́n ní Àtíkù Abubakar fi kàn án wípé ààrẹ Tinubu ó ń gbé ògùn olóró, bẹ́ẹ̀ sì ni ó tún ń lo ògùn olóró. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ náà léyìí tí wọ́n ní ìròyìn ọ̀hún ìròyìn ẹlẹ́jẹ̀ àti rọ́gbù ló wà níbẹ̀. Wọ́n ní kò sí nǹkan tó jọmọ́ bẹ̀ o wípé ilé ẹjọ́ èyí tó wà ní Washington DC ní orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n fi ẹ̀sùn kan Tinubu lórí ọ̀rọ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti wá jáde nílé iṣẹ́ ààrẹ nígbà tí wọ́n ń ṣe àkàwé ọ̀rọ̀ náà, wọ́n ní lára àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ni wípé ààrẹ ilẹ̀ wa ó ṣe fàyàwọ́ ògùn lọ sí Chicago ní orílẹ̀-èdè Amẹ́ríkà, bẹ́ẹ̀ sì ni wọ́n ló tún lo ògùn olóró léyìí tí ilé ẹjọ́ kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n tako ìgbésẹ̀ náà. Ṣùgbọ́n ilé iṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ṣe lálàyé wípé ọdún 1990 nírúfẹ́ ìròyìn ti jáde èyí tó ti lé ní 30 ọdún sẹ́yìn tó sì jẹ́ wípé ọ̀rọ̀ náà lọ́dún náà lọ́hùn-ún irọ́ náà ló wà ńbẹ̀ èyí tí wọ́n sì tanná láti wò ó fínífíní tí wọ́n rí wípé irọ́ gbu ní gbogbo ọ̀rọ̀ ọ̀hún àti ẹ̀sùn tí wọ́n fi kan Bọ́lá Tinubu síwájú kó tó di ààrẹ. Lẹ́yìn tó ti wá di ààrẹ yìí ọ̀pọ̀lọpọ̀ àtakò ọ̀rọ̀ òun ló ti ń jáde, ṣùgbọ́n wọ́n ní bó bá jẹ́ wípé Àtíkù Abubakar èyí ló ń bẹ lẹ́yìn irú àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ yìí kó dákun dábọ̀ kó sòwé agbéjẹ́mọ́wọ́ o, àti wípé kò sí nǹkan kan eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu ní ṣe pẹ̀lú ilé ẹjọ́ èyí tó wà ní Washington DC ní orílẹ̀-èdè Amẹ́ríkà àti ṣíṣe fàyàwọ́ ògùn olóró. Bẹ́ẹ̀ sì ni lórí fàákájà èyí tó wà láàrin àwọn gómìnà 11 àti ẹgbẹ́ òṣèlú PDP àti ààrẹ Bọ́lá Tinubu lórí yíyọ nípò lọ́jọ́kòó jẹ́ èyí tí wọ́n fún gómìnà ìpínlẹ̀ Rivers Fubara, igbákejì rẹ̀ àti àwọn aṣòfin ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ náà. Báyìí òun náà ni o adájọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ alákòóso fún ètò ìdájọ́ eyín ọ̀gbẹ́ni Lateef Fagbemi SAN òun mà ń ló ti sọ̀rọ̀ jáde ní ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí wípé àwọn náà ti ń gbáradì báyìí láti fi ẹjọ́ kojú ẹjọ́ ìpè ẹjọ́ èyí tí àwọn gómìnà tẹgbẹ́ òṣèlú PDP 11 tí wọ́n pè láti fi wọ́ ààrẹ Tinubu o wípé àwọn náà ti gbáradì báyìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wà nínú ìpẹ̀jọ́ àwọn gómìnà 11 náà sọ di mímọ̀ wípé kò sí lábẹ́ òfin àti wípé àwọn ń fẹ́ kí ààrẹ Tinubu máa bọ̀ ní ìta gbangba láti wá ṣàlàyé kó sì fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú ààyè èyí tó wà lófin orílẹ̀-èdè Nàìjíríà wípé ààrẹ ilẹ̀ yìí ó lè sọ wípé kí gómìnà tí wọ́n dìbò yàn kó lọ rọ́kúnlẹ̀ kó wá fi ìjọba ológun tó fẹ̀yìntì kó fi ṣe àdélé o ní ìpínlẹ̀, wípé àwọn fẹ́ kí Tinubu tọ́ka sí nínú ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà. Báyìí làwọn gómìnà 11 náà làwọn náà ti parapọ̀ lọ gbé àwọn adájọ́ àgbà àwọn SAN Senior Advocate of Nigeria èyí tó lọ bíi 11 tó ń tẹ àwọn adájọ́ àgbà ìpínlẹ̀ bíi 6 tí àpapọ̀ wọn tó ti ń lọ bíi 17 báyìí táwọn náà ti gbé kalẹ̀ láti wá bá ìjà fojú ìjà kóra wọn nílẹ̀ ẹjọ́ o. Díẹ̀ rèé nínú àwọn adájọ́ èyí tí àwọn gómìnà
èyí tí wọ́n pè wípé kó máa bọ̀ láti wá ṣe onídùúró fún wọn níwájú ìjọba àpapọ̀ lẹ̀ yìí. Níbẹ̀ ńlá ti rí Bọ́lájí Ayọ̀rìndé, Èyítáyọ̀ Jẹ́gẹ́dẹ́, bákan náà Kamorudeen Ajíbádé J.A. Mumin àti Musibau Adétúnbí, Samuel Atungo àti Yunus Abdulsalam tó fi mọ́ àwọn yòókù èyí tí wọ́n gbé kalẹ̀. Àwọn gómìnà mọ́kànlá ọ̀hún ńlá ti rí gómìnà ìpínlẹ̀ Adamawa, gómìnà ìpínlẹ̀ Enugu, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà ìpínlẹ̀ Bauchi, gómìnà ìpínlẹ̀ Akwa Ibom, gómìnà ìpínlẹ̀ Plateau, ìpínlẹ̀ Delta, Taraba, Zamfara àti gómìnà ìpínlẹ̀ Bayelsa. Wọ̀nyí ni àwọn gómìnà náà, ṣùgbọ́n nínú èsì ọ̀rọ̀ èyí tí adájọ́ àgbà ilẹ̀ wa tóun náà tari bóde, èyí ọ̀gbẹ́ni Lateef Fagbemi, ó ní digbidigbi báyìí ní ìjọba àpapọ̀ wà láti fẹjọ́ kojú ẹjọ́ pẹ̀lú àwọn gómìnà ọ̀hún, ṣùgbọ́n ilé ẹjọ́ gíga àgbàlẹ̀ yìí èyí tí wọ́n gbé ẹjọ́ ọ̀hún lọ kò tí ì mú ọjọ́, oṣù àti àsìkò tí wọn yóò pe ìjọba àpapọ̀ àti àwọn gómìnà náà láti wá ṣàlàyé ọ̀rọ̀ wọn lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers àti Fubara. Lórí orin kan eléyìí tí gbajúgbajà òǹkọrin takasùfé ilẹ̀ wa Idris Abdulkareem Mr Nigeria Jagajaga, Mr Tell Your Papa èyí tó gbé bóde tó pè ní Tell Your Papa, èyí tó kọ láti fi pe àkíyèsí Ṣèyí Tinubu èyí tó ń gbé oríyìn fún bàbá rẹ̀ wípé òun ni ààrẹ tó dáa jù ní orílẹ̀-èdè Nàìjíríà, òun ló ṣe dáadáa jù, bẹ́ẹ̀ sì rèé tí ara ní àwọn ọmọlẹ̀ yìí. Báyìí gbajúgbajà àgbàlagbà, ọ̀kan nínú àwọn tí wọ́n ti kàwé gba ọ̀pọ̀lọpọ̀ oyè nílẹ̀ wa Nàìjíríà, ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká, òun mà ti wá sọ̀rọ̀ bóde orin ọ̀hún tí Idris Abdulkareem tó gbé bóde, èyí tí àjọ tó rí sí ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ wa Nàìjíríà, Nigeria Broadcasting Commission NBC, tí wọ́n fi òfin de lílo orin náà yálà lórí rédíò tàbí amóhùnmáwòrán. Ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ní ìgbésẹ̀ èyí tí àjọ NBC tí wọ́n gbé yìí fi hàn wípé lótìtọ́ àti lódodo ní ìjọba àpapọ̀, ààrẹ ni wọ́n ń gbọ́ ọ̀rọ̀ ni wọ́n sì mọ ibi tí Nàìjíríà kù sí, ṣùgbọ́n tí wọ́n kọ̀ láti ṣe òtítọ́. Ó ní ìgbésẹ̀ NBC yìí jẹ́ ohun tó burú jáì tó lòdì. Ó ní ṣé kò sí àjọ kankan èyí tí wọ́n ń ṣe àyẹ̀wò orin èyí tí àwọn olórin bá kọ síwájú kí wọ́n tó gbé orin ọ̀hún bóde, èyí tó jẹ́ pé lẹ́yìn tí orin náà bọ́ sí ìta gbangba èyí tí àwọn ọmọlẹ̀ yìí ti ń gbọ́ kó tó di wípé NBC wá fi òfin dè. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ní irúfẹ́ ìgbésẹ̀ yìí fi hàn wípé ìjọba ológun ní tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti wípé wọn ò fi àyè sílẹ̀ mọ́ fún òfin tó ní freedom of speech láti lè sọ èròǹgbà wa yálà nínú ọ̀rọ̀, nínú orin àbí nínú ìwé kíkọ mọ́. Wọlé Ṣóyínká tó bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ NBC àti ìjọba àpapọ̀ sọ wípé tírúfẹ́ nǹkan wọ̀nyí bá ń lọ, á jẹ́ wípé wọ́n fẹ́ kó àwọn ọmọ Nàìjíríà ní pápámọ́ra ni láti má lè sọ ẹ̀dùn ọkàn wọn bóde, láti má lè sọ ohun tó ń dùn wọ́n lọ́kàn, èyí tó jẹ́ pé oko ẹrú ti ìgbàlódé ni wọ́n fẹ́ kó àwọn ọmọlẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká bó ti sọ ọ̀rọ̀ tirẹ̀ tó sì bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ NBC lórí orin Idris Abdulkareem Tell Your Papa, èyí tí olórin ọ̀hún gbé bóde láti fi sọ ẹ̀dùn ọkàn rẹ̀ sí ìjọba àpapọ̀ lẹ̀ yìí. Ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó kópa tí wọ́n jáwé olúborí láti gba ìdíje AFCON eyín ife ẹ̀yẹ tilẹ̀ adúláwọ̀ ní ọdún 1980, òun náà mà ti jẹ́ Ọlọ́run bá nípè. Ọ̀gbẹ́ni Charles Bassey eléyìí tí wọ́n kéde ikú rẹ̀ lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tí a wà yìí látara àìsàn ráńpẹ́ kan èyí tí wọ́n ní ó ṣe bàbá òun. Bàbá náà tó pẹ̀lú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ ilẹ̀ wa èyí tí wọ́n gbá bọ́ọ̀lù ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ ọdún 1980, èyí tí àwọn ọmọ ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n sì gba ife ẹ̀yẹ náà lọ́dún náà lọ́hùn-ún. Charles Bassey òun ló jẹ́ Ọlọ́run bá nípè lẹ́yìn àìsàn ráńpẹ́ kan nílé ìwòsàn kan ní Eket ní ìpínlẹ̀ Akwa Ibom, èyí tí wọ́n sì kéde rẹ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà àti akọ̀wé àgbà fún àjọ NFF eyín ọ̀mọ̀wé Mohammed Sanusi,
èyí tó fi ọ̀rọ̀ náà léde bá gbogbo àwọn ọmọ Nàìjíríà àti àwọn olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó fi mọ́ àwọn adarí ikọ̀ Super Eagles àti àwọn mọ̀lẹ́bí Charles Bassey tó fi mọ́ ìjọba ìpínlẹ̀ Akwa Ibom. Ó bá wọn kẹ́dùn lórí ikú olóògbé náà èyí tó dágbére fún ayé o lẹ́ni ọdún 71 71 years. Bẹ́ẹ̀ bá gbàgbé ọ̀sẹ̀ tó kọjá òun náà ni Christian Chukwu èyí tó kó àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ ilẹ̀ wa sọ̀dí jáwé olúborí lọ́dún náà lọ́hùn-ún tóun náà jọ́lọ́run bá nípè nílé rẹ̀ ní ìpínlẹ̀ Enugu. Ní báyìí láàrin ọjọ́ péréte orílẹ̀-èdè Nàìjíríà pàdánù àwọn àgbà ọ̀jẹ̀ nínú eré ìdárayá ilẹ̀ wa Christian Chukwu àti Charles Bassey àtàwọn méjèèjì yìí tí wọ́n ti di olóògbé kí Ọlọ́run kó dẹlẹ̀rẹ̀ fún wọn. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn wa, ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ òṣèré sinimá àgbéléwò elédè òyìnbó eyín Richard Mofe-Damijo RMD òun mà ń ló ti sọjú wòye rẹ̀ lórí ìrìn àjò lọ́kọláya. Ó ní àánú òun ṣe àwọn ọkùnrin èyí tó jẹ́ pé ìyàwó kan báyìí ni wọ́n dùrọ̀ mọ́ tí wọn ò fẹ́ ìyàwó méjì. Gẹ́gẹ́ bí RMD ti sọ̀rọ̀ náà lórí ètò kan eléyìí tí Bèyú Bọ̀bọ̀ tó ṣe atọ́kùn ètò náà níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu o. Ó ní òun ò faramọ́ oníyàwó kan, ó ní ọkùnrin tó fẹ́ yàwó kan òun ò sí níbẹ̀ rárá o. Ó ní fún àpẹẹrẹ, ó ní bàbá tó bí òun lọ́mọ, ó ní ìyàwó 5 ni bàbá òun ní, ìdílé olórogún lòun ti wà. Eléyìí tó mú RMD láti fi ọwọ́ sí ilé olórogún oníyàwó 2 mẹ́ta tó fi lọ síwájú sí o. Ó ní àwọn wọ̀nyí gan lòun kà lọ́kùnrin, òun sì fi ọwọ́ sí irúfẹ́ àwọn ìdílé bẹ̀ o. Ní Bèyú béèrè lọ́wọ́ RMD wípé ìyàwó mélòó ni RMD fẹ́ o. Èsì ọ̀rọ̀ ni wípé ìyàwó kan pọn dandan báyìí ń lòun fẹ́. Bẹ́ẹ̀ bá gbàgbé RMD èyí tó jẹ́ pé ìyàwó àkọ́fẹ́ rẹ̀ ó jẹ́ Ọlọ́run bá nípè bíi ọdún mélòó kan sẹ́yìn kó tó di pé ó padà wá fẹ́ ọ̀kan nínú àwọn gbajúgbajà òǹsọ̀rọ̀ lórí afẹ́fẹ́ Jùmọ̀bí Adégbẹ̀san eléyìí tó padà wá fẹ́ lẹ́yìn ikú ìyàwó rẹ̀ èyí tó kọ́kọ́ fẹ́ o lọ́dún náà lọ́hùn-ún. Láti ìgbà náà ìyàwó kan pọndanran báyìí òun ló ń bẹ lábẹ́ òrùlé RMD ṣùgbọ́n tó ń gba àwọn ọkùnrin yòókù lámọ̀ràn láti fẹ́ ìyàwó 2 mẹ́ta 4 5 àti ní ọ̀pọ̀lọpọ̀ sí. Gẹ́gẹ́ bó ti sọ wípé òun ò fọwọ́ sí oníyàwó kan. Ó ní oníyàwó kan dàbí àpọ́nì nítorí bí ìjà bá ṣẹlẹ̀ kò síbi tí ó gbà lọ ṣùgbọ́n tó jẹ́ pé ìyàwó kan báyìí lòun náà fi ṣe ìyàwó lábẹ́ òrùlé rẹ̀. Ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní títí dìgbà míì tẹ́ láǹfààní láti gbọ́ tún rìn míì. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.